Agbọ́sẹsẹ Ifáyàlé. Àyàgbó àyà. Eriwo yà. Àyàgbó àyàtọ̀. Ọmọ eriwo yà. Àyàgbó àyàtọ̀ ọmọ eriwo sì pé. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin bàbá wa pé ẹ kú àbọ̀. A dúpẹ́ pé a pè ẹ jẹ́ wa. Ẹ kú àbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn orin tí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè tí wọ́n ṣe. Bí a bá wọlé, wọ́n ní baálé ilé làkọ́kọ́ kí ẹni tí ó ní ìlú tí a wà yìí, tí wọ́n jẹ́ alálàdé tìlú Àlàdé, bàbá wa Ọlálékan Ẹlẹ́ṣin Mẹ́ta, a kí yín, ẹ kú àbọ̀. Àwọn ọmọ yẹn kí á pè ní olùgbàlejò àgbà tó ráwọn náà ń gbà wá ní àlejò sí ibi. Ìlú Àlàdé ò ní bàjẹ́. Àṣẹ. Ẹ̀mí yín ó gùn. Àṣẹ. Mo kí alága wa tèmi àti alága tí wọ́n ń bọ̀ lọ́nà, bàbá Olúwo Fóònlópin, alága wọnlẹ̀wọnlẹ̀ Dasfad, akíyín. Bàbá wa Ajagun Ọbalóayé, akíyín. Ààrẹ Àsọ̀rìṣà, akíyín. Yèyé Lódù, akíyín. Àwọn senior nínú orin kíkọ, bàbá wo Owómídé, akíyín o. Bàbá Àlàáfíà, akíyín. Bàbá mi Ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Ifáfọlárìn Àgọ́ọlá, mo kí yín, mo gbàgbé orúkọ Ọ̀ṣun wọn ni o, torí ọlọ́ṣun ni wọ́n. Rárá, àwọn èsì bàbá mi Fáyẹmí Ẹlẹ́bùdàn ni Ọ̀ṣun dàgbò. Àgbẹ̀sí àwọn àgbáyé, mo kí yín. Bàbá Ṣàngó, bàbá mi Ṣàngó Bọ́láńlé Àtàndá, mo kí yín o. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn ọmọ ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè, alágbà Àgúgù, mo kí yín o. Bàbá mi Ọbalóyè Àdìmúlà tí wọ́n rìn wá sójú wọn, a kí wọn. Alágbà Àlọ́ Àlàdé, a kí yín. Gbogbo èèyàn la fẹ́ kí akíbákùn òdodo, a kí yín o. Ẹ̀yin ìyá wa, ìyálóde àwo Akínyẹlé, a kí yín. Ìyá ọmọ, a kí yín. Mọ́mí àti Ọ̀ṣun, a kí yín. Ọ̀bát, a kí yín. Ìyá àgàn ìlú Àlàdé, a kí yín. A kí àwọn èèyàn. Ìyá mi, ìyá ní Fáfákẹ́mi Gbógùndé, mo kí yín o. Ìyá wa lọ́yọ̀ọ́ nù. A kí gbogbo wa kú àbọ̀. Bẹ́ẹ̀ la kí àwọn ẹgbẹ́ akọrin ìmọ́lẹ̀ Olódùmarè pé wọ́n kú oríire. Wọ́n dà pé inú gbogbo wọn tó wà wájú, ìyá wa Tẹ̀mírà aya Agboola, akíyín, ó gbọ́ èdè Yorùbá ju ẹ̀yin Yorùbá kan lọ. Mo kí wa kú àbọ̀ síbí lẹ́nìí. Inú mi dùn ní ọjọ́ èní pé àwọn ẹgbẹ́ akọrin ìjọ ìmọ́lẹ̀ Olódùmarè pé ohun tí a lè sọ wípé wọ́n ti ń lá bí àlá ní ọjọ́ tó ti pẹ́, tàbí ká sọ pé oyún tí wọ́n ti ní ọjọ́ tó ti pẹ́, wọ́n bí, gbogbo wa sì fẹ́ rí ọmọ tí wọ́n fi oyún náà bí ní èní. Orin tí wọ́n kọ, gbogbo wa la mọ̀ wípé orin jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ẹ̀sìn òrìṣà, torí pé orin ó ní kẹ̀kẹ́ tí èrò tó máa ń gùn wá sílé ayé. Tí èèyàn bá ní nǹkan kan lọ́kàn, tí nǹkan náà bá jẹ́ ohun tó káyàn lára, tí ó mú yàn lọ́kàn dáadáa, kì í ṣe pé yóò kàn fi ọ̀rọ̀ ẹnu lásán sọ, ẹni náà á ké léwì ni. Nígbà tí èèyàn bá sì ti lanu tó ń sọ̀rọ̀ tó ti yàtọ̀ sí ọ̀rọ̀ tí à ń sọ gẹ́gẹ́ bí ìlànà ìbánisọ̀rọ̀ ojoojúmọ́ tí a fi ń báni sọ̀rọ̀, tí ó bá ti jẹ mọ́ ohun tó ń yapa, ó ti di ewì, ó ti di orin. Torí ohun tí a ń pè ní orin, òun náà ni àwọn gbólóhùn tó jẹ́ pé
ó ní ìró àti dídùn tó yàtọ̀ sí ọ̀rọ̀ tí à ń bá ara ẹni sọ. Ní ọ̀pọ̀ ìgbà ìpèdè inú orin ìṣe ló máa ń yapa fún ohun tí àwọn onímọ̀ lè máa tọ́ka sí bíi gírámà. Gbogbo tí a lè máa sọ wípé tí a bá ń sọ pé tẹ́ni sọ kò tọ̀nà, kò yẹ kó o sọ báyìí, tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ orin, gbogbo irú orin ṣe ló máa ń yapa ní tiẹ̀. Orin jẹ́ tó ṣe pàtàkì nínú ẹ̀sìn òrìṣà, torí pé àwọn òrìṣà ni wọ́n ní orin. Inú ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá ni orin ti jáde. Orin ni àwọn baba ńlá wa máa ń lò láti fi kó àwọn èèyàn jọ pé kí orí wọn lè yá, kí ara wọn lè yá nígbà tí wọ́n bá wà ní ìdí àwọn òrìṣà. Yálà tí wọ́n jọ́sìn ti ọ̀sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ ọrọ̀ ọ̀run, tàbí ti ìsán tí ṣe ọ̀sẹ̀ méjì méjì, tàbí lásìkò tí wọ́n bá ń ṣe ìbọ. Tí a bá wo inú Ifá dáradára, á rí i pé ó lè má sí ẹsẹ̀ Ifá kan tí ò parí pẹ̀lú orin. Ó lè jẹ́ orin ayọ̀ tàbí ti nǹkan mìíràn, torí pé nílẹ̀ wa tí inú èèyàn bá ń dùn tó bá káyàn lára, orin ló máa ń kọ. Láti pé gbà tí ìyàwó bá ń relé ọkọ gan, wá ló ń sun ẹkún ìyàwó, omi á máa bọ́ lójú ẹ̀, á máa wí tó fẹ́ wí bí ewì, á sì máa kọ orin. Ìyẹn nígbà tí inú ẹ̀ dùn. Tí inú èèyàn bá tún dùn ní ìdàkejì, Olódùmarè ò ní jẹ́ ká rógun ìbànújẹ́. Orin ni ìran ọmọ Odùduwà fi máa ń kọ. Orin wá jẹ́ nǹkan tó jẹ́ pé òun ló máa ń jẹ́ kí èrò pọ̀ níbi tí a bá ti ń jọ́sìn tá à ń bọ òrìṣà. Ẹni pé tí a bá ń lù níbí tá à ń jó tá à ń yọ̀, gbogbo èèyàn tó ń lọ tó ń bọ̀ ni wọ́n á máa yọjú pé kí ni wọ́n ń ṣe níbẹ̀. Nípa gbígbọ́ orin àti ìlù ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi máa ń yà sí ibi tí wọ́n bá ti ń ṣe ìpéjọ. Kí ló ń ṣe níbẹ̀? Níbi tẹ́lómi bá ti ń wò yóò yọjú, yóò wọlé, yóò dẹ̀ jókòó wípé ìbí náà fẹ́ wo nǹkan ṣe, nǹkan yẹn á máa mú irú ẹni bẹ́ẹ̀ ní ara. Ok, ẹ ló kù wákàtí kan rí, ṣé mẹ́wàá ní mo rò pé wákàtí kan lẹ́kọ̀ọ́, ẹ rò pé mo mọ̀ wé kà. Tí a bá wá wò ó nígbà tí ó tó àsìkò kan, àwọn ẹlẹ́sìn àtòkèrè wá tí wọ́n wọ ilẹ̀ wa bí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì, nígbà tí wọn ò lérò lẹ́yìn, torí pé kò sí orin nínú ẹ̀sìn wọn, kò sí orin nínú ẹ̀sìn mùsùlùmí. Kódà ẹ̀sìn mùsùlùmí, ìwé mímọ́ wọn ó tako orin, gbogbo nǹkan tí ń jẹ́ orin. Ohun tí wọ́n sọ ni pé ẹni tí bá ti ń kọ orin, Allah tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀, ọ́ àlàáta ẹni bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò ní rọrùn wọ̀, inú iná ló ń lọ. Ohun tí ìwé ẹ̀sìn mùsùlùmí sọ nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì kò fara mọ́ orin. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan, wọ́n wò ó wípé mo kí yín o ìyálóde ìlú Àlàdé, ẹ kú àbọ̀. Nígbà tí ó tó àkókò kan, wọ́n wò ó wípé báwo làwọn ṣe lè lérò lẹ́yìn nínú ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù àti ti ọmọlẹ́yìn Muhammadu. Wọ́n wá ní ọ̀nà tábí lè kó àwọn èèyàn ní káwò pé kí ni tó wú wọn lórí tí wọ́n fi lọ sí ìdí òrìṣà, tán fi lọ sílé òrìṣà, tán ń lọ ìdí Ifá. Wọn ní kò sí nǹkan tó wú wọn lórí ju pé wọ́n lọ jó. Ijó àtayọ̀ yẹn ló ń fa àwọn wọlé, pàápàá jùlọ àwọn ọmọdé. Wọ́n ní ohun táwa náà máa ṣe pé ẹ jẹ́ á gba orin yẹn kúrò lọ́wọ́ wọn. Ìdí nìyí ní nǹkan bíi ọdún 1923 tí ò pẹ́ rárá làwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wá wò wípé orin tí wọ́n kọ́kọ́ mú wọ inú ẹ̀sìn wọn bí orin ilẹ̀ òkèèrè, wọ́n rí pé kò gbọ́ àwọn èèyàn lórí wọn èyí torí ẹ̀ wá. Wọn ní tá a lè ṣe ni orin tó olóríṣà ń kọ gan ni ẹ jẹ́ káwa náà máa kọ. Ẹni tí wọ́n gbé iṣẹ́ náà lé lọ́wọ́ ń gbà yẹn ni Reverend Ransom Kuti. Ó ní wọ́n ní kó lọ ṣe àkójọ orin. Ó wá lọ ṣe àkójọ orin pé kò sórí kankan tá a fẹ́ kójọ jọ orin òrìṣà lọ. Gbogbo orin táwọn olóríṣà ń kọ pátá ó kó jọ. Ohun tá a ṣe ni pé ẹjẹ́ á yí orin yìí padà. Gbogbo bí wọ́n fọwọ́ ṣàgbó sí ẹjẹ́ á yí ọkú ò káfí Jésù sí. Orin táwọn kọ níbi ìbejì wọn. Bébé kò ń bẹ ẹ̀wà ń bẹ o, bébé kò ń bẹ ẹ̀wà ń bẹ o, àyà mi ọ̀já óye, àyà mi ọ̀já láti bíbejì, bébé kò ń bẹ ẹ̀wà. Ó ní ẹjẹ́ yìí ká sọ́dọ̀rin Jésù lọ́ba sọ́dọ̀rin
àwa ojúbà fọ́lọ́run o àwa ojúbà fọ́lọ́run o. Ó sì mú orin bí 100 tó jórin òrìṣà ńgbà yẹn ó yí ó sọ dorin Jésù. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìlú nínú ilé ìjọsìn wọn lọ́dọ̀ bá di pé àwọn èrò ń pọ̀ gbogbo àwọn èèyàn kan torí ijó lọ ìdí òrìṣà náà bá ń gba chọ́ọ̀chì lọ. Àwọn mùsùlùmí nígbà táwọn rí pé àwọn ò lérò lẹ́yìn ẹ̀sìn wa tó ní àmọ́kọrin yìí gbogbo àwọn ọmọ tiwọn náà ni wọ́n ń gba chọ́ọ̀chì lọ tí wọ́n lọ bá wọn kìrìsìtẹ́nì jó ní Sunday. Wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí wọ́n pè ní Yumbas and China nígbà yẹn. Ẹgbẹ́ yẹn ló wá ní tí a bá mọ̀ pa fẹ́ kí ìsìn wa káwọn ọmọ wọ́n mọ̀ lọ́nà ẹ̀sìn míì ètí ìwé mímọ́ wa Kùránì sọ pé a mọ̀ kọrin ẹ̀jẹ̀ á kọ̀yìn sí. Wọ́n bá kọ̀yìn sí ọ̀rọ̀ Kùránì wọ́n ní ẹ̀jẹ̀ á mórin wọ̀ ọ́ làwọn Yumbas and China náà bá bẹ̀rẹ̀ orin ni wọ́n sọ di orin láti gba àwọn èèyàn wọlé. Nígbà tí ó fi tó bí ọdún mélòó wọ́n ti lé àwọn kìrìsìtẹ́nì bá nípa orin wọ́n tún ti lé wọn wọlé. Wọ́n tiẹ̀ ti lé àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o wọ́n wá mú ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n lé wọn wọlé pátápátá nípa orin. Lẹ́nìkan kan ọ̀bá gbọ́ orin òrìṣà mọ́ ní oríṣiríṣi nǹkan ló bá gbàjọba. Ó dàgbé irú èrò yìí ni ìjọ Ìmọ́lẹ̀ Olódùmarè wò wípé orin la fi lè ó wà lára tá a tún lè fi dá àwọn èèyàn padà sínú ẹ̀sìn ìbílẹ̀. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn ti ṣe akitiyan lórí orin àtàwọn bẹ̀rẹ̀ àwọn akitiyan lórí orin tẹ̀sìn ìbílẹ̀ yàtọ̀ sí àwọn bàbá torí àwọn bàbá kan ń kọ́ tó jẹ́ pé wọn ò tiẹ̀ rẹ́ni gbọ́. Tá a bá wo Ẹ̀gbá Yorùbá nìkan lè gbọ́ àwọn bàbá kankan tí ń pè ní Àrẹ̀mú Sàkòsì Ẹ̀gbá ṣùgbọ́n bàtà olórin wọn kan tó kọrin títí ọwọ́ arántí àtọ́ ti kọrin ní Àdìmúlà ọkọrin ó ní Àrẹ̀mú Sàkòsì Ẹ̀gbá o ló ṣeré kù fún wa ẹ̀wọ̀n pé àyẹ̀ náà bá orin lẹ́nu wọn. Nílùú Ìbàdàn bí a lè tọ́ka sàn bàbá wa bíi Ẹ̀mí Ọlá Ẹlẹ́rúwẹrẹ kó tiẹ̀ tó ka wọn a máa wo àwọn Àdìó ṣùgbọ́n kò sẹ́ni kankan tó gbọ́ torí wọn ò ṣàwó. Kó tó wá di pọ́n bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùbọn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin mọ́ ewì àwọn Ifá blessing àwọn bẹ̀rẹ̀ orin tó kọ́ ṣe jíire àwọn Abíọ́dún Páládé Bíọ́dún Ọ̀jẹ́bọ̀dé nílùú Ọ̀yọ́ Olúwo Agẹṣinjáwé Ifá nísọlọ̀ gbogbo bàbá wa yẹn akitiyan wọn lórí orin ó wá tó jẹ́ káwọn èèyàn mọ̀ pé orin òrìṣà ó wá ń wú àwọn èèyàn ní orí kó tó wá tó di pé àwọn ọ̀dọ́ náà wá tó dìde lára àwọn ọ̀dọ́ tó tún fi orin polongo ẹ̀sìn ìṣẹ̀ṣe lónìí kò náà ní Owómídé Pópóọlá Fátósìn àti Fákàn Òdodo àti gbogbo yín Fámúyìwá Agẹṣinjáwé Ifá Adé Ifá Ìwàlẹ̀sìn Ààrẹ Asùnyẹ̀rẹ̀ Àgbáyé Fákáyọ̀dé Ọ̀yáṣògo wọ́n ti pọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń kọ orin Adẹ̀dúpẹ́. Eléyìí náà níjọ Ìmọ́lẹ̀ Olódùmarè àwọn akọrin wọn náà àwọn náà fẹ́ dá sọ́ńlá ni wọ́n fi wá ní káríbà àwọn tó ti kọ́kọ́ kọrin káwa náà tó wá kọ́ èyí táwa náà tó rò pé yẹ ká kọ káwa náà tó kọ́ ká tó fi kún ètò ti wà nílẹ̀ òní wọ́n wá oyún tí wọ́n ní lélẹ̀ tí wọ́n bí tí a fẹ́ kó jáde la wá pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa pé ọmọ tí wọ́n foyún wọn bí kẹ́ wá bá ní wò ó Adẹ̀dúpẹ́ wípé a pè yín ẹ wá nǹkan rẹ̀ náà wọ́n mọ̀ pè yín sí o gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè yín tí wọ́n bá ń pè yín sí Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí ẹni máa jẹ́ wọn ní di ẹni ìfipamọ́ o ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọsíṣẹ́. Àgbọ̀sẹ̀sẹ̀ Ifá yálé.